because envelope yẹn ò kí sábà ga báyìí. Torí ẹ̀ ni mo ṣe try láti ẹ bọ́ bàtà kí n fi lè. Wàrà fa náà mo kàn án. Ẹ bọ́ bàtà. Ọgọ́ mi dé. Ọ̀rọ̀ ẹ shock me o. That's it. That kind thing. Mo tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ti ìkànnì Obas TV pé ṣé ẹ tún káàbọ̀ ẹ̀yin padà sí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa gbogbo ìgbà tẹ́lẹ̀ ṣaláì máa wo àwọn iṣẹ́ lè tàbá fi síbi àmọ́ lórí ẹni tó rẹ̀ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń bá ìkànnì pàdé ẹ má gbàgbé ìyẹn láti bá wa subscribe ìyẹn sí ìkànnì ti Obas TV àmọ́ pé káàrin kápọ̀ yíyẹ báyìí làwọn Yorùbá sọ pé òun fi ń bù yìí fi ń yẹ ni lẹ́nìí agbo àwọn eléré orí ìtàgé là ń lọ ó dáa kí ìfẹ́ wà láàrin lọ́kọláya ó dẹ̀ dáa kí ọkọ kí ó fi ìfẹ́ hàn sí aya kí aya kí ó fi ìfẹ́ hàn sí ọkọ ṣùgbọ́n mo kàn rí i pé ó máa ń dùn níbi tó bá ti jẹ́ pé nǹkan tí ọkàn èèyàn ń fẹ́ òun náà lọ́kàn èèyàn rí gbámú tàbí lọ́kàn èèyàn yàn irú àwọn báyẹn kò sí bí ìjì náà ṣe lè jà tó kò lè pín wọn yà kàkà bẹ́ẹ̀ ìjì yẹn á mọ́ mú wọn le sí ni kí ló mú mi mọ́rọ̀ ẹ̀ wá ó ní surprise package lélẹ̀ tí Afeez Ọwọ́ lélẹ̀ tó ṣe ìyẹn fún ìyàwó ẹ̀ tó ń jẹ́ Mide Martins ẹni kí ló ṣe fún nínú fọ́nrán yìí ẹ̀yin náà rí níbi tí ìyàwó tó ti ń gbé tó tí ọkọ ti gbé envelope tó gbé fún ìyàwó ẹ̀ kókó gbà tí ìyàwó ti ẹ̀ àwọn ọmọ ẹ̀ pé lọ́dọọdún lòun máa ń gbà pé ṣùgbọ́n gbà tó o ti tètè rí tọdún o ti ẹ̀ ti mọ́kàn ẹ̀ pé bóyá tọdún yìí ti ọkọ wa yẹ bí ti báwo kò lè ever yẹ nígbà tí ìyàwó gbà ìyàwó ṣíwò orówó inú ẹ̀ ó yà lẹ́nu ṣé kì í ṣe pé àwọn owó tá a fi máa ń ṣe tíátà lélẹ̀ yìí ṣá àwọn tó wà ń bẹ̀ ni kì í ṣe òun o kì í ṣe owó tá a fi ń ṣe tíátà owó gidi lélẹ̀ owó ló tó báyìí lóru gọ́gọ́ tó báyìí ó gbé wò ó tún yọ kejì jáde ó gbé wà nínú ẹ̀wò bó ṣe ń yọ ìyẹn nínú àpò nínú envelope tó ti gbà ẹ̀yìn ẹ̀wò bó ṣe ń yọ tó ń yẹ̀ wò ó gbà owó ìgọbọ yìí o ẹ̀dẹ̀ mọ̀ pé téèyàn bá ṣe nǹkan tó bá múnú obìnrin dùn kò sí nǹkan náà tí wọn ò ní lè ṣe ẹni kí ló ṣẹlẹ̀ kẹ́lẹ́ tí ìṣẹ̀lẹ̀ tó ẹ wò lélẹ̀ yìí o pípọ̀n lọ̀rẹ́ gbà ó kọjá bí mo ṣe máa ń celebrate bí mo ṣe máa ń dunnú fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo ilé tó ti ń ṣe lélẹ̀ máa pín ẹni òun náà lẹ́rí ní bó ṣe gbé Afeez Ọwọ́ pọ̀n nígbà tó gbé pàtó gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń kọrin ẹ lórin wo náà ń kọ ìyẹn ni pé apọmọmáwẹ̀yìn pọ̀n mi má jẹ́ kí n jábọ́ lélẹ̀ tí mo dẹ̀ rí nínú èdè Yorùbá ẹ̀pọ̀n ó ní ìtumọ̀ gidigidi gan àti pé ọ̀nà àti bí Afeez gan ṣe ṣe ìyẹn sẹ́yìn ìyàwó ẹ̀ ẹ máa rí i pé ó ní ìtumọ̀ gidigidi gan pé apọ́nmọ́ pọ̀n mi má jẹ́ ń jábọ́ ẹ jẹ́ kí n filẹ̀ kẹ́ gbádùn ẹ̀ díẹ̀ ìyẹn lápá àti bílẹ̀ oníbẹ̀lẹ̀ ń jà kẹ́ gbọ́ orin tó kọ ìyẹn fún àwọn méjèèjì nígbà tí ó gbé pọ̀n tán ẹ jẹ́ kí n filẹ̀ kẹ́ gbọ́ díẹ̀. ọmọ kan báyìí. bó ṣe jẹ́ gbogbo wọ́n lè kọ́ sí síbẹ̀. ajé. wàá. a lè pa sí síbẹ̀. Ẹ wo ipò ló gbà lọ́tẹ̀. òun náà nìyẹn mo nígbàgbọ́ pé ẹ gbádùn ẹ̀ dáadáa tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pàdé nínú fọ́nrán mi láìpẹ́ láì jìnnà ẹ ṣé gan tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá gbogbo gbà gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé ẹni tó jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ má gbàgbé ìyẹn láti bá wa subscribe sí ìkànnì ká lè jọ máa fẹ́ ká lè jọ máa tóbi sí ìyẹn nínú ọlá ká pàdé nínú fọ́nrán mi láìpẹ́ láì jìnnà látàpá bí nǹkan mo sọ pé ó dàbọ̀.